Aláròyé máa wí o. Ayẹyẹ ọdún Èṣù wáyé nílùú Òṣogbo. Ìgbàgbọ́ àwọn èèyàn pàápàá jùlọ àwọn onígbàgbọ́ àtàwọn ẹlẹ́sìn mùsùlùmí ni pé ìránṣẹ́ burúkú ni Èṣù àti pé òun ló wà nídìí gbogbo aburú tó bá ń ṣẹlẹ̀ sí ọmọ ẹ̀dá. Ṣùgbọ́n ọ̀tọ̀ lójú tí àwọn ẹlẹ́sìn àbáláyé fi wo eléyìí. Wọ́n ní Èṣù ti Yorùbá kì í ṣe Èṣù burúkú, kò sí nídìí wàhálà, ẹni tó bá tọ́ ló máa ń tọ́. Wọ́n ní ọ̀kan nínú àwọn tí òrìṣà dá ni tó sì máa ń ṣe àtìlẹ́yìn fún àwọn tó bá ń sìn ín. Èyí ni wọ́n ló fà á tí àwọn èèyàn fi máa ń jẹ́ orúkọ bíi Èṣúlékè, Èṣúgbèmí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Láti fìdí eléyìí múlẹ̀ ni ayẹyẹ ọdún Èṣù fi wáyé ní ìlú Òṣogbo ní ìpínlẹ̀ Ọ̀ṣun, níbi tí àwọn olùsìn òrìṣà Èṣù ti wọ aṣọ funfun tí wọ́n kó ìlú jáde, tí wọ́n ń jó, tí wọ́n sì ń yọ̀, tí wọ́n sì ń la àwọn ènìyàn lọ́yẹ̀ pé òrìṣà Èṣù yàtọ̀ sí ti Èṣù ti inú Bíbélì àti ti Kùránì. Akọ̀ròyìn wa Florence Babasola wà níbi tí ayẹyẹ ọdún Èṣù náà ti wáyé. Èyí ni àbọ̀ tó mú wá. Àwọn ọ̀dọ́ ẹgbẹ́ ìṣẹ̀ṣe wọ́n fọ́n síta ní ìpínlẹ̀ Ọ̀ṣun lẹ́yìn. Wọ́n ní Èṣù kì í ṣe Sàtánì tá a máa ń dárúkọ. Wọ́n ní Èṣù kò ń ṣe àṣetánì tá a máa ń pariwo ẹ̀. Wọ́n ní Èṣù kan ló wà nínú nǹkan búburú tó ń ṣẹlẹ̀ káàkiri àgbáyé. Báwo lọ̀rọ̀ náà ṣe jẹ́? Ta ni Èṣù? Báwo la ṣe fẹ́ dà mọ̀? Ibo ló ń gbé? Ẹ máa bá Aláròyé ká lọ ká wà nílùú Òṣogbo. Florence Babasola lórúkọ mi. Fún tẹlifíṣàn Aláròyé ọ̀nà. Èèyàn tí rí ní ẹ̀pàtà sórí rẹ̀ wọ́n fi rírí wọn lọ́pọ̀lọpọ̀ ẹ̀díṣà ti paraga ni inú mò ní ẹ̀yìn mò ní akíkalẹ̀ etíkùrẹ́ èsì lólógbè abájẹ́ lórí ìgúnnugún abẹ́kẹ̀kẹ̀ lọ́rọ̀ kan abẹ́kẹ̀kẹ̀ lọ́rọ̀ ìyá rẹ̀ ló jẹ́ lọ́sọ̀ọ́